Ta ló lè sọ bí wọ́n ṣe ń ṣe gàrí fún wa nílẹ̀ Yorùbá? Ó dà, ìyẹn ní. Ẹ jẹ́ kí n tún wá béèrè mí lọ́wọ́ yín. Ta ló lè sọ nǹkan míì tí wọ́n máa ń fi ẹ̀pà ṣe yàtọ̀ sí pé ká jẹ? Ok, ó yá ẹ jẹ́ ká mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Ẹ jẹ́ kọ́kọ́ mú ti gàrí yẹn, ṣùgbọ́n ẹ má bá a ṣe ní ṣókí. Màá dẹ̀ fẹ́ kẹ́ ẹ sáré mu torí àsìkò wa. Màmá náwó, ẹ jẹ́ kí bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa. Ẹ jẹ́ sáré mu. Ó yá màmá. Màmá mo gàrí o. Ó lè ti rẹ̀ ó rẹ̀ dà. Ti gàrí làwọn kọ́ wà báyìí, ó lù gàrí. Ẹ jẹ́ kí. Tábà bẹ aṣọ àárín. Nítorí ìjọ kẹta àjọ alẹ́ mi, kábẹ̀rẹ̀ sí ìjọ. Ọmọ alábẹ̀rẹ̀ ọ̀pẹ̀yàn àtàkò sínú ìgbà. Ṣé báyìí, àfipálákè ṣe àhọ́dànù, ṣe wà bú gàrí sí. Wọ́n tó ń dùn àmàdùn fún àná, bá dẹ̀ dínú àfẹ́wò ayẹ̀wò. Ṣẹ́gbọ́n tí wọ́n sọ dáadáa ṣá? Ṣẹ́gbọ́n tí wọ́n sọ? Lẹ́yìn bíbẹ, ṣíṣàn dídá, kábàtì ṣàn kàdí àkárẹ́, àdẹ̀sọ́tò ọjọ́ kẹta tó dáa jù. Ọjọ́ kẹta. Kí wọ́n wáyé òkúta kó lòdì. Ok. Ó dé bí ó máa yán, kó má dọ̀tí, kó gbé bá kó dáná, kó gba epo díẹ̀ síwájú, kó mọ́ gàrí bí ẹ nínú ojú pọ́ọ̀tù. Kí ló máa ń mú kí gàrí kan dáadáa? Kí gàrí pọ́n ìjọ kẹta, ìjọ kẹrin, èèyàn lè ṣe ìjọ kan. Kí lèèyàn máa ṣe kó tó lè kan dáadáa? Ó máa rìn ní. Ó máa rìn. Ó bá ti jà. Ó dáa. Ẹ bá mi ṣá màmá ní àtẹ́wọ́. Tí ń rìn. Ó yá. Gàrí náà tí ó kan báwo náà ṣe ń ṣe? Tí a bá wú lóko, abẹ́, tí a bá bẹ́ tán, tí a bá ẹ lè gbé súnmọ́ ní dáadáa, ó máa dún. àwa rẹ̀ àjò tá bá bẹ́ tó a máa sùn, a lọ sí ẹ̀rọ díẹ̀ rẹ̀, tó bá jà tán, àwa rẹ̀ bàbá rẹ̀ bóyá olùkọ́ abẹ́ ṣe bóyá ọlọ́jọ́ márùn-ún àbọ̀lọ́jọ́ mẹ́ta, ojú ọjọ́ tó bá wù wọ́n la máa fi ṣe lẹ́yìn yẹn àwa kò àwa fi lọ sí àgbàlá àyàn bàbá àyàn tán wọ́n ti jíjẹ nìyẹn bàbá àyàn tó àkúrú àgbàlá àjọ tó bí a ti fẹ́ kó ní bóyá wọ́n kó la fẹ́ tó bá ti jọ lẹ́nu náà tòtá bá ti jọ tọ́ ta ti yọ kíní àdé ìyọ kókó sọ́tọ̀ kókó yẹn náà àtúlẹ̀ ìjà yẹn kàdí góòdì lẹ́bù kàdí fi ro pa ẹ̀fà àbí kàdí ro ẹ̀wà ó tẹ̀ dàgbọ́ lórí ẹ̀wà. Ọ̀dà ṣé wọ́n gbà? Wọ́n gbà? Ẹ bá mi ṣá àwọn dájú wa yìí látẹ̀wọ́. Ẹ bá mi ṣá wọn ní àtẹ́wọ́. Nípa ti gàrí tí wọ́n sọ yìí, nípa ti tọlọ́jọ́ kan tẹ́ sọ yẹn, ní Nàìjíríà yìí, a ní àwọn ẹ̀yà kan tó yẹ pé wọ́n máa ń ṣe tiwọn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, wọ́n wà tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀. So, ohun tí mo ṣe gbà wọlé fún wọn ni pé wọ́n ní bí èèyàn bá fẹ́, wọ́n ní dandan. Ṣé rí ní pápápá, èèyàn tó bá kọ́kọ́ náwó ni o. Kí lẹ́ mọ̀ tí mo fẹ́ béèrè tẹ́ náwó? Ẹni tó ti gba ẹ̀bùn lẹ́ẹ̀kan mi ní tí wọ́n pè, àwọn tó bá ti gba ẹ̀bùn kan gbàgbé. Ta ló lè sọ yàtọ̀ sí kéèyàn jẹ ẹ̀pà, kí ni àwọn nǹkan tí téèyàn tún lè fi ẹ̀pà ṣe? Mi ò lè pè yín mọ́. Mọ̀bọ̀, ẹni tún máa káṣù ẹ o, anybody ò ní jẹ́bù lórí ẹ o. Ẹ̀kàn náwó ni, ẹ̀kàn náwó. Ọ̀dà, ẹ jẹ́ kí n mú látọ̀dọ̀ tiwọn.
nǹkan tí a tún lè fi ẹ̀pà ṣe láyé ṣe dókú àtàwọn èèyàn pè ní tàbí kúlíkúlí. A máa ń fi ẹ̀pà ṣe òróró tí a máa ń jẹ generally lápapọ̀ ìlú. Lẹ́yìn yẹn a tún lè fi ṣe kúlíkúlí. Lẹ́yìn yẹn a tún máa yọ láńfírí lára ẹ̀. Lẹ́yìn yẹn ewu lẹ ń pè ní láńfírí like dáńkù àtàwọn so lẹ́yìn yẹn ó tún wà fún a lè fi ṣe àgbàdo tàbí ká dàpọ̀ mọ́ ẹ̀wà tó lè jíjẹ. Ẹ bá mi ṣáwọn ní àtẹ́wọ́. Wọ́n gbà fún wọn gbà. Ẹ bá mi ṣáwọn ní àtẹ́wọ́. Mi ò tí gbẹ ẹ̀bùn rárá. Mélòó ni wọ́n bẹ̀rẹ̀? 1 2 3 4 5 6 7 8 9 10. Àti ya ẹlẹ́ja. Mo fẹ́ fi tayọ̀ fún yín ní nǹkan tí mo fẹ́ fún yín yìí. Ẹ bá wa gbà bẹ́ẹ̀. Ẹ nawọ́ sókè so that ẹ ti gba ẹ̀bùn yín nìyẹn. Bẹ́ẹ̀ wá. Kárí gbogbo everybody. Ó gbọ́dọ̀ kárí gbogbo everybody. Tatu ni. Tọ́, ó dàbí ohun tí àbí? Tọ́, ẹ ṣeun púpọ̀. Ó yẹ kí wọ́n dúró ni. Tọ́, níbi tá a bá dé yìí, torí àsìkò ẹ jẹ́ á máa fi òpin sí ètò yẹn lásìkò tá a wà yìí. A tún máa bàbá olóyè Yunus Olùṣínà, ẹ ní nǹkan tẹ́ fẹ́ sọ, ẹ bá ń fi ìmọ̀ rírì hàn fáwọn èèyàn wa. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá, ẹ̀yin màmá, ẹ̀gbọ́n, àbúrò, eléyìí tí ẹ fi ìfẹ́ hàn, tí ẹ gbọ́, tí ẹ tẹ̀ wá. Mo lérò pé ẹnìkọ̀ọ̀kan nínú wa a máa mú ọgbọ́n kan àbí míì a máa mú relé lónìí pẹ̀lú gbogbo eléyìí tí Pẹ́pẹ́yẹ́pẹ́ TV eléyìí tí wọ́n wá kọ́ wa lẹ́yìn. Adúpẹ́ púpọ̀. A máa rírì yín o nítorí pé èèyàn tó bá nífẹ̀ẹ́ ni òun náà ni òun máa ń wá ní àkókò gbà tí èèyàn bá pè é pé a fẹ́ ṣe nǹkan báyìí. Ẹ̀yin màmá, Olódùmarè á jẹ́ kẹ́ túbọ̀ kàn wá pẹ́. Ẹ̀yin bàbá, ọ̀gá kan ṣo tí Fúlàní fi ń dàgbà màálù eléyìí tẹ̀ fi ń dàgbà kí oníṣẹ́ wọ́n yín lọ́wọ́ ẹgbàrá lọ́wọ́ Elédùmarè. Ọ̀já ìyẹn abiyamọ eléyìí tẹ̀ fi ń kàn wá á ní ẹsẹ̀ wọn lè wọ́n lẹ́yìn yìí o. Ẹgbàrá lọ́wọ́ Ẹlẹ́dàá ẹ̀ túbọ̀ pẹ́ẹ́pẹ́ ẹ̀kú gbogbo. Ìlú lábẹ́ ìwọ́ kò ní bàjẹ́ o. Ogun state kò ní dàrú. Orílẹ̀-èdè wa Nàìjíríà kò ní bàjẹ́. Ẹ máa wò ó. Àwọn ẹ̀bùn tọ́lọ́run fi sínú individual ó ń fara hàn. Ó ṣe ṣe kálẹ̀ lómi tó wọ́n pé ẹni yìí ó dẹ̀ máa dá fún sí yìí o, pàápàá àwọn ní tíátà yẹn ọ̀pọ̀ tó ń wo channel wa a máa dáadáa pé irú màmá wọ́n fọ́ nìgan ṣùgbọ́n àwọn ilé máa mọ̀ èmi ti rí bẹ́ẹ̀ ni so and ó lè jẹ́ ọ̀rọ̀ kan lẹ máa sọ tó kàn máa wu ẹnìkan látọkàn wa. A ti ṣe interview fún èèyàn kan rí ní lábẹ́ ìwà àwa yìí náà ni a kàn ṣe interview ni o, a sì ráwọn tó jẹ́ pé nítorí rẹ̀ torí pé wọ́n fara hàn wọ́n kàn sọ̀rọ̀ ẹni òre tí ẹ o wọ́n fi àwọn ẹ̀bùn ránṣẹ́ sẹ́ni yẹn kì í ṣe èèyàn kan kì í ṣe méjì ní lábẹ́ ìwà àwa yìí. Wọ́n wò pé irú agbègbè yìí tó dé jẹ́ pé bàbá Yunus Olùṣínà kò sí ìgbà
kígbà lóòótọ́ àwọn ló jẹ́ kí n mọ lábà ìwà yìí ṣùgbọ́n kò sí ìgbàkígbà tí wọ́n sọ pé ó yá so mo fẹ́ ká mọ̀ wípé tá a bá ń ṣe ó ní àwọn àǹfààní o ẹ má rò pé kò ní ìyẹn bẹ́ẹ̀ so bákan náà ètò tí a sọ lẹ́ẹ̀kan yẹn ìrírí mi tàbí àwọn ìṣẹ̀lẹ̀ abàmì kan bí ẹ rí tàbí tó ń ṣe pẹ̀lú ròyìn ẹ pè wá anytime àwa máa gbé torí oníròyìn ni wá agbóhùnsáfẹ́fẹ́ la jẹ́ so bí ó ṣe jẹ́ nìyẹn.